pọ̀ fún jẹun lóríta. Mo rẹ́gbẹ́ mi táyé ti yà ní wèrè o. Èmi ò ṣe níyìnyàn o bàbá. Àìkàìmọye ẹgbẹ́ mi tí wọn ò lè dáṣọ nǹkan fúnra wọn. Èmi tó fún lójú fún lọ́wọ́, fún ní gbogbo ẹ̀yà ara gbogbo rẹ̀ ṣá ni mo wá dúpẹ́ fún. Ọmọ òkú mọ́ mi lọ́wọ́, ọkọ òkú mọ́ mi lórí, mo wà lálàáfíà. Ẹ kú kalẹ̀ ará mi, ẹ kú kalẹ̀ màmá àti bàbá, ẹ kú kalẹ̀ my brother and sister. Lórí ayé mi o, ibi àánú báyé mi dé o, àròjinlẹ̀ ni mo rò. Ẹ káàbọ̀ sórí ètò yín, ètò wa evangelism, ìyìnrere ọ̀rọ̀ Ọlọ́run. Fi gbé mi débi mo dé. Ìgbà táyé sọ pé ó ti tọ́ tí wọ́n Ọlọ́run sọ ní gbangba pé ó kù. Àwọn ilẹ̀kùn táyé sọ pé àwọn títí wọ́n Ọlọ́run sọ pé ó ṣí. Èmi ro àròtúnrò, mo ro àròjinlẹ̀ o. Ibi àánú báyé mi dé o. Àròjinlẹ̀ ni mo rò. Pẹ̀lú ọmọ yín, ọ̀rẹ́ yín, evangelist Ọlátúbọ̀sún Olúwatọ̀míwá Ayọ̀bámi, tí gbogbo yín mọ̀ sí wòólì orí afẹ́fẹ́, broadcast prophet. Láfíà ẹ̀jẹ̀ àdúpẹ́. Àwa tó Ọlọ́run ò gbà kíbi ó kọ́gùn sílé wa, ẹ̀jẹ̀ ká gbéga. Àìmọye ẹgbẹ́ wa tó ń bẹ ní mọ́ṣúárì. Àìkàìmọye ẹgbẹ́ wa tí wọ́n ti ra lé fún ní graveyard o. Ìwọ tọ́lọ́run dá sí tó yọ nínú. Ẹ pe ẹbí àtàrà pé wòólì yín orí afẹ́fẹ́ ó ti dé, broadcast prophet. Bí Ọlọ́run bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn, àtèmi àtẹ̀yin a ó fi ìjọba Ọlọ́run a ó fi ṣèrè jẹ. Ibi àánú báyé mi dé o, àròjinlẹ̀ ni mo rò. Ìgbà kan rí mo pẹ̀lú àwọn tó ń tọrọ aṣọ wọ̀. Ìgbà kan rí a pẹ̀lú àwọn tí ò lè dájọ́ fúnra wa. Màmá bàbá, sáré gbọ́ àdúrà mẹ́ta yìí, lọ gbàdúrà pẹ̀lú ìtara pé bó ṣe wulẹ̀ kí o dàgbà tó àbí káwọn ọmọ rẹ dàgbà tó, ní ọjọ́ ayé rẹ tó kù tó lò láyé, ayé ò ní gbé òkú ọmọ, ò ní wá gbé ká ọmọlé. Àmín. Òkè tá lágbára gùn tó ń mí ẹlẹ́. Òkè tá lágbára gùn tó ń mí ẹlẹ́. Màmá, gbọ́ àdúrà yìí, bó ṣe wulẹ̀ kí aṣọ ẹ̀wọ̀n kán mọ tà ní gbàǹjo tó, ní agbára Ọlọ́run n ò ní rán sí yín lọ́rùn. Àmín Jésù. Ọdún tó kọjá tá lágbára lò táyé gbọmọ pa lọ́wọ́ wọn. Ọ̀rọ̀ tá lágbára sọ tí wọn ò fi lajú sáyé mọ́ o. Àdúrà kẹta lèyí, ọ̀nkú ẹ̀yin ló ń bá wí. Nínú ọ̀sẹ̀ tuntun tí a wà yìí, kọ́kọ́rọ́ oore tuntun, ilẹ̀kùn oore tuntun tí ayé kò lè tì, kí ọ̀run kó ṣí fún yín. Àmín. Eléyìí ò jẹ́ dúpẹ́. Ìwọ tó láǹfààní láti máa ṣe bó ṣe wọ̀n nínú ọlá ńlá Ọlọ́run ò jẹ́ dúpẹ́. Ìwọ tó ń jẹun lásìkò, tó ń mọmi lásìkò, ò jẹ́ dúpẹ́ dáadáa lọ́wọ́ Ọlọ́run. Àìkàìmọye àwọn ènìyàn tí wọ́n fẹ́ gbà fún ló jẹjẹ káàkiri. Àìkàìmọye àwọn ènìyàn tó ń fẹ́ gbà sọ pé kọ́ lọ sùn, tó ń sọ pé kọ́ lọ jí. Òkè tí alágbára gùn tó mí ẹlẹ́. Ẹ jẹ́ ká lọ sínú ìwàásù. Ní orúkọ Jésù, ní orúkọ ńlá Jésù, Ọlọ́run ọ̀rọ̀, à ń lọ nínú ọ̀rọ̀ rẹ báyìí, Olúwa máa bá wa lọ. Ọ̀rọ̀ rẹ jẹ́ kó so èso rere nínú ayé wa. Ọ̀rọ̀ rẹ tó bá ṣe ń gbé tí ọ̀tún wọlé, má yẹ kó gba tòsì jáde. Agbára tíyàn fi ń lè gbàdúrà, Olúwa fi fún wa. Ní orúkọ ńlá Jésù Kristi, Olúwa wa. Àmín. Àkórí ìwàásù wa tòní ni mo pè ní
èrè fún àdúrà, èrè fún àdúrà, reward for prayer. dáàbò gbogbo wa ni a ò bá ti ṣẹ̀sìn. Ìbá jẹ́ èèyàn ló ń bo àṣírí wa, wọn ò bá ti já wa sí wòwò ní gbangba. Ọlọ́run tí ò gbà káyé tú aṣọ lára wa lójijì ẹ̀jẹ̀ àjọ kí o. Mo tẹ̀síwájú nínú ìwàásù wa èyí tí a pè ní èrè fún àdúrà, reward for prayer. Kí ni èrè tó wà nínú gbígba àdúrà? Kí ni èrè tó wà nínú kíyàn gbàdúrà pẹ̀lú ọkàn kan? Kí ni èrè tó wà nínú kíyàn fi ìtara kíyàn fi gbàdúrà? Bá a ṣe ń lọ bá a ṣe ń bọ̀ ìrọ̀rùn ló bá dé. Ìwọ tó kúrò nílé tó bá ilé lálàáfíà ó jẹ́ dúpẹ́ dáadáa lọ́wọ́ Ọlọ́run. Àìkà ìmọye ènìyàn tó dágbére nílé tó jẹ́ pé nígbà tó máa padà délé ilé ti dahoro. Ẹ jẹ́ ká wo ìwé àwọn ọba kìíní orí 17 láti ẹsẹ̀ kìíní títí dé 16. 1 King 17 verse 1 to 16. Èyí tó kà báyìí pé Èlíjà ará Tisbi láti inú àwọn olùgbé Gíládì wí fún Áhábù pé bí Olúwa Ọlọ́run ti wà níwájú ẹni tí èmi dúró, kì yóò sí ìrì tàbí òjò ní ọdún wọ̀nyí, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi. Ẹsẹ̀ 2. Ọ̀rọ̀ Olúwa sì tọ̀ wá wípé kúrò níhìn-ín kí o sì kọjú sí ìhà ìlà oòrùn, kí o sì fi ara rẹ pamọ́ níbi odò Kéríìtì tí ń bẹ níwájú Jọ́dánì. Ẹsẹ̀ 4. Yóò sì ṣe, ìwọ ó mu nínú odò náà, mo sì ti pàṣẹ fún àwọn ẹyẹ ìwò láti máa bọ́ ọ níbẹ̀. Ṣé ti rí? Ẹ gbọ́ ohun tí Ọlọ́run ṣe fún bàbá wa Èlíjà nígbà wọn nì. Nítorí Èlíjà fi inú kan àti ọkàn kan gbàdúrà pẹ̀lú àṣẹ tí Ọlọ́run sì ti fún bàbá wa Èlíjà àti agbára tó ju agbára lọ. Agbára yẹn náà ló fà á tí bàbá wa Èlíjà tó fi ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí wọ́n ṣe, tí Ọlọ́run sì ń ṣe kíni, tí Ọlọ́run sì máa ń lò wọ́n. Nígbà yẹn bàbá wa Èlíjà, ẹ hàn pé iná ni a mọ̀ wọ́n sí. Iná náà ni bàbá wa Èlíjà sì máa ń fi ja ogun. Nígbà náà Ọlọ́run sì ń ṣe kíni, ó ń gbọ́ ti bàbá wa Èlíjà dáadáa. Bàbá wa Èlíjà wọ́n sì ń ṣe kíni, wọ́n ń kó èrè àdúrà wọn lẹ́sẹẹsẹ. Àdúrà wọn sì ń gbà sí nípa gbígbà àdúrà tí bàbá wa Èlíjà ó ní èrè tó pọ̀ tí wọ́n ń kó láti ọ̀dọ̀ Ọlọ́run. Kí ló dé tí wọn náà fi gba àdúrà pẹ̀lú inú kan àti ọkàn kan? Èrè àdúrà ó gbọ́dọ̀ jẹ́ ohun pàtàkì tó jẹ́ pé àwa Kìrìsìtẹ́nì àwọn Kìrìsìtẹ́nì tá a mọ̀ sí onígbàgbọ́ tá a gbọ́dọ̀ máa retí nígbà tí ó bá ti fi inú kan àti ọkàn kan tó ti fi gbàdúrà. Tó wà nù òfò ènìyàn tó mógo jáde o. Ògo tó kalẹ̀ sínú ẹni tó jẹ́ òfò tó jẹ́ kòròfo tó mógo já gbangba. Ọlọ́run ó sì pàṣẹ fún bàbá wa Èlíjà kó lọ sọ fún ọba Áhábù pé gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe fi rán wọn pé kí wọ́n lọ sọ fún ọba Áhábù pé ní ilẹ̀ yìí o kì yóò sí òjò tàbí ìrì ọ̀sọ̀rọ̀ fún odidi ọdún 3 àti oṣù 6. Ẹ̀yin náà wò, kí òjò má rọ̀, kó má sí òjò, kó má sí ìrì fún odidi ọdún 3 àti oṣù 6. Ọlọ́run sì tún ní kí bàbá wa Èlíjà nígbà náà ó ní kí wọ́n lọ sí etí odò pé kán lọ máa mu omi ní etí odò náà. Ọlọ́run sì pàṣẹ fún àwọn ẹyẹ, ìránṣẹ́ mi lèyí, ẹ̀yin ló máa fún ní jíjẹ àti mímu. Ìgbà tó ṣe díẹ̀ tí Ọlọ́run wò pé ibi tí àwọn ẹyẹ yìí ti ń mú oúnjẹ èyí ti ṣe kíni, ó ti fẹ́ tán. Ẹ jẹ́ ká wọnú ẹsẹ̀ Bíbélì nínú eléyìí tá ń kà lọ yẹn náà. Ẹ jẹ́ ká lọ sí verse 8 tó eléyìí tó wípé
ọ̀rọ̀ Ọlọ́run sì tọ̀ bàbá wa Èlíjà wá wípé ọ̀rọ̀ Olúwa tọ̀ wá wípé dìde lọ sí Sáréfátì ti Sídíónì kí o sì máa gbé ibẹ̀, kíyèsí èmi ti pàṣẹ fún obìnrin opó kan níbẹ̀ láti máa bọ́ ọ. Òun sì dìde, ó sì lọ sí Sáréfátì. Nígbà tí ó sì dé ibodè ìlú náà, kíyèsí obìnrin opó kan sá igi jọ níbẹ̀. Ó sì ké sí i, ó sì wí pé, jọ̀ọ́ bu omi díẹ̀ fún mi wá nínú ohun èlò kí èmi kí ó sì ṣe kíni, kí èmi kí ó sì mú. Ǹjẹ́ ìwọ gan lè ṣèrànlọ́wọ́ nípa ara èrè àdúrà tá a tún máa ń gbà? Ǹjẹ́ ìwọ gan lè ṣe ìrànlọ́wọ́ fún ẹni tó tún ti gbàdúrà sí Ọlọ́run? Ǹjẹ́ ìwọ gan lè jẹ́ gẹ́gẹ́ bí èrè fún ẹnìkan tó ń tọrọ oore lọ́wọ́ Olúwa? Tẹ́ pé wọ́n bá ní ẹlòmíì ní wòlíì ìránṣẹ́ kan wá bá tọ̀ wá tó ní fún mi ní omi, wàá pè ọ́ omi wo mo fẹ́ fún ọ, omi tẹ́mi gan fẹ́ mu. Tá bá sì ka inú ẹsẹ̀ Bíbélì dáadáa, tẹ́ bá kà á délẹ̀, arábìnrin yìí kò ní ohunkóhun kankan tó fẹ́ jẹ. Ohun tó fẹ́ jẹ kò jù kóló báyìí lọ. Wọ́n ti nírètí pé ohun tó òun àti àwọn ọmọ òun yóò jẹ títí di ọjọ́ ikú àwọn ni. Nítorí kí sì ni Ọlọ́run wá tún gba àdúrà arábìnrin yìí nípasẹ̀ bàbá wa Èlíjà. Bẹ́ẹ̀ ni arábìnrin yìí ó dìde, ó lọ bu omi fún bàbá wa Èlíjà. Ó bu omi fún, ó ń fún ní jíjẹ, ó ń fún ní mímu. Gbogbo bí wọ́n ṣe ń bíbi tí obìnrin yìí ti ń mú ogbon tán gbọ́n ń jẹ tó òun ti rò pé ìgbà mélòó ni yóò fi tán, bẹ́ẹ̀ ni ó ṣe kí ni, ló ń pọ̀ sí, ló ń pọ̀ sí, ló ń pọ̀ sí, ló ń pọ̀ sí, ló ń pọ̀ sí. Ó tún rí arábìnrin kan lẹ́nu pé ibi tá a mà ti ń mú kíní yìí kò máa gbé. Nítorí kí sì ni Ọlọ́run tún gbàdúrà arábìnrin yìí. Arábìnrin yìí náà tún kó èrè àdúrà nípasẹ̀ bàbá wa Èlíjà. Ẹ jẹ́ ká tún lọ wo ẹsẹ̀ tó kàn nínú ẹsẹ̀ Bíbélì náà lè tó ṣe verse 16 yẹn. Ó ní ìkòkò ìyẹ̀fun náà kò ṣófo, bẹ́ẹ̀ ni kólóbó òróró náà kò gbẹ, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Olúwa tí ó ti pa Èlíjà sọ. Nípasẹ̀ bàbá wa Èlíjà, ìkòkò ìyẹ̀fun wọn kò ṣófo, kólóbó òróró wọn kò gbẹ. Ìwọ náà ò ṣe máa gbàdúrà kó lè bá rí èrè àdúrà, tún máa ṣe ìrànlọ́wọ́ kó o sì máa fi ọkàn kan ṣoṣo kí o máa fi sin Olúwa. Ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣeun, ẹ ṣeun, Olúwa. Ẹ ṣé lórí ọmọ, ẹ ṣé lórí ọkọ, ẹ ṣé lórí jíjẹ, lórí mímu, lórí lílọ, lórí bíbọ̀. Ẹ ṣeun, ẹ ṣeun, Olúwa. Ẹ ṣé pọkàn òkú. So bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká jẹ́ olùrànlọ́wọ́ fún ara wa. Ẹ jẹ́ ká jẹ́ olùrànlọ́wọ́ fún ọkọ. Aya, jẹ́ olùrànlọ́wọ́ fún ọkọ rẹ. Ọkọ, jẹ́ olùrànlọ́wọ́ fún aya rẹ. Ní ilé iṣẹ́ náà, ẹ jẹ́ ká jẹ́ olùrànlọ́wọ́ fún ara wa. Ẹni tí wọ́n bá ràn lọ́wọ́ lónìí, ǹjẹ́ wọ́n mọ̀ pé ẹni àdúrà tí Ọlọ́run ti pa láṣẹ fún pé yóò kó èrè àdúrà lọ́jọ́ náà. Tí wọ́n náà bá gbàdúrà sọ́lọ́run, Olúwa jẹ́ kí n rí àánú gbà. Ǹjẹ́ wọ́n mọ̀ pé ẹnìkan ni Ọlọ́run yóò rán sí ọ tí wọn náà fi jèrè àdúrà ní ọjọ́ náà. Ẹ jẹ́ ká wo inú ìwé Jákọ́bù wa orí 5 láti ẹsẹ̀ 14 títí dé 18. Jacob 5 verse 14 to 18. Èyí tó kà báyìí pé láti ẹsẹ̀ 14 tó kà báyìí pé ẹnikẹ́ni ṣe àìsàn nínú yín bí? Kì yóò pe àwọn àgbà ìjọ, kí wọn kí wọ́n sì gbàdúrà fún, kí wọ́n fi òróró kùn ní orúkọ Olúwa. Ṣé ti gbọ́? Ní pé ǹjẹ́ tí wọ́n bá ń ṣe àìsàn, tẹ́nikẹ́ni bá ń ṣe kíni, tẹ́nikẹ́ni bá ń ṣàìsàn, ẹ pe àwọn àgbààgbà ìjọ
kí ẹni tó ń ṣàìsàn kó lè bá rí èrè àdúrà ẹ kó àwọn àgbààgbà jọ láti gbàdúrà fún, because nípò tó wà yẹn ó lè má lè gbàdúrà mọ́. Àwọn àgbààgbà jọ lọ́lọ́run yóò lò láti lè ṣe kíni, láti lè ràn lọ́wọ́ pẹ̀lú àdúrà. Ó ní kán fi òróró kán fi kùn ní orí pẹ̀lú orúkọ Olúwa, ó ní tá fi ṣàgbélébù, Olúwa yóò ṣe kíni, Olúwa yóò sì wò sàn, nítorí wọ́n ti fi ẹ̀jẹ̀ Jésù Kristi wọ́n ti fi ṣe aláàbò rẹ̀, ẹ̀jẹ̀ Jésù Kristi wọ́n ti fi wò sàn. Ìwọ náà máa ṣe ìrànlọ́wọ́. Ẹ jẹ́ ká wo verse 15 rẹ̀, èyí tó tún kà báyìí pé àdúrà ìgbàgbọ́ yóò sì gba aláìsàn náà là, Olúwa yóò sì gbé dìde, bí ó bá sì ṣe pé ó dẹ́ṣẹ̀, Olúwa yóò sì dáríjì. Can you see it now, my brother and sister? If you know how to forgive people, if you know how to help your partner, if you know how to help your neighbor, definitely God will answer your prayer too. You too you will see the reward for your prayer. Tó bá lè jẹ́ olùrànlọ́wọ́ fún ará àtẹbí, ìwọ náà yóò rí náà lọ́wọ́ gbà. Olúwa ní tí wọ́n bá tún ṣe kí ni o, tó bá tẹ̀ ti dẹ́ṣẹ̀ rí, tó náà bá fi ní òkè tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ kí o sì máa gbàdúrà, kó o gbà pẹ̀lú inú kan àti ọkàn kan. Ọlọ́run yẹn ṣe tán láti dárí ẹ̀ṣẹ̀ rẹ jẹ́. Ọlọ́run yẹn ṣe tán láti gbà ẹ́ là. Ọlọ́run yẹn ṣe tán láti sọ́dọ̀ ọmọ ẹ̀. Ìwọ ni kò wá máa ṣe kí ni, má ṣe iyèméjì. Di òpó Jésù mú dúró, dìímú ṣinṣin, kó wọ́n náà kó lè bá ṣe kí ni, kí o lè bá rí èrè àdúrà. Àìmọye àwọn olójú méjì tó ń sọdá títí tí mọ́tò ń pa. Ìwọ tó lójú méjì tó ń sọdá láyọ̀, Ọlọ́run ló mú wa lọ́wọ́ dání sọdá. Kì í ṣe ipá wa, kì í ṣe agbára wa, ààbò Ọlọ́run ló dájú lórí wa o. Ẹ jẹ́ a jọ kí o, ẹ jẹ́ a jọ kí, ẹ jẹ́ a jọ gbéga. Onídúró mi ẹ ṣeun. Ìwọ kan tó lè gbàdúrà, pariwo àdúrà mẹ́ta yìí, pa á láṣẹ pé orúkọ Jésù tó, pé èrè àdúrà táwọn bàbá mi ti gbà lọ́jọ́ pípẹ́, Ọlọ́run kó èrè náà fún mi lónìí. Kí o lásòkè sí kíni, kí ó kó èrè àdúrà tí àwọn bàbá wa ti gbà látọjọ́ tó ti pẹ́, kí Ọlọ́run kó fún wa lónìí. Ó yá fi taratara kó fi pariwo kó gbàdúrà sọ Ọlọ́run. Ṣé mi mọ̀ ọ́ ṣe, kì í ṣe agbára mi, kì í ṣe títóbi mi o, lẹ ṣe dá mi sí o, bàbá. Gbàdúrà ẹlẹ́ẹ̀kejì yìí, pariwo ní orúkọ Jésù, kó o fi ẹ̀jẹ̀ Jésù tẹ̀lé. Wàá béèrè fún agbára ìdílé wo ló ń dá ìṣerere mi dúró. Lónìí, Olúwa sọ agbára náà di asán lórí ayé mi. Ó yá gbàdúrà. Ògo jáde o, ògo tó kalẹ̀ sínú ẹni tó jẹ́ òfo, tó jẹ́ kòròfo, tó mógo já gbangba. Màmá bàbá, pariwo tó kí o gbàdúrà kẹta yìí, pé Olúwa o, ọfà àìrógolò wo ló bà mí lójú oorun tàbí lójú ayé? Ọlọ́run Elédùmarè, fi agbára ńlá rẹ tì í jáde lára mi lónìí. Tó pàṣẹ pé kí iná jó lórí ìgbẹ́ tígbẹ́ ò sì run. Ìwọ tó pàṣẹ kí iná máa jó lórí ìgbẹ́ tígbẹ́ ò sì run o. Ọwọ́ ńlá, ipá ńlá, alágbára ńlá, olórúkọ àpèrire. Iná lójú iná. Ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù, gẹ́gẹ́ bí a ṣe gbàdúrà yìí ní orúkọ Jésù, Olúwa gbọ́. Ọlọ́run ẹ̀rí, Ọlọ́run ìpè àti májẹ̀mú, Olúwa fàṣẹ sí. Èrè táwọn bàbá wa ti fi gbàdúrà látọjọ́ tó ti pẹ́, ní orúkọ ńlá Jésù Kristi, Olúwa èrè náà Olúwa kó fún wa lónìí. Agbára ìdílé wo ló ń dá ìṣerere àǹtí yìí dúró? Agbára ìdílé wo ló ń dá ìṣerere bọ̀dá yìí dúró? Ní orúkọ ńlá Jésù Kristi, Olúwa fi agbára ńlá rẹ, agbára ogun rẹ, agbára iná rẹ, Olúwa fi sọ agbára náà di asán lónìí. Ní orúkọ ńlá Jésù, àníṣe nínú ayé màmá bàbá yìí,
ọfà ìrógòwò ló bà lẹ́yìn lójú ohun lójú ayé ni ní orúkọ ńlá Jésù Kristi Olúwa tì í jáde. Àṣẹ ti bàbá kó gùn, àṣẹ ti ọmọ kó gùn, àṣẹ ti Ọlọ́run ẹ̀mí kó bà lé ní orúkọ ńlá Jésù Kristi Olúwa wa. Àmín. Jẹ́yìn la gbé wá kì í ṣe nípa ìwà mímọ́. Kì í ṣe nípa ìwà mímọ́. Kì í ṣe nípa ìwà mímọ́. Èmi náà ni ọmọ yín tòótọ́ Evangelist Ayọ̀bámi tí gbogbo yín mọ̀ sí wòólì orí afẹ́fẹ́. Fún ìgbaniníyànjú àbí ìfọ̀rọ̀kún ọ̀rọ̀ ẹ pè wá sórí aago wa àbí kẹ́ ẹ WhatsApp wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08053230275. You can also follow us on our Instagram page and subscribe to our YouTube and also like our page on Audiomack at wòólì orí afẹ́fẹ́ lọ́sẹ̀ tuntun yìí ilẹ̀kùn àánú èyí tá àti ẹ̀rọ kan Ọlọ́run yóò ṣí fún wa. Ọlọ́run yóò ṣe kí ni yóò kó èrè àdúrà tá a ti gbà látọjọ́ tó ti pé lọ́sẹ̀ yìí Ọlọ́run yóò kó fún wa. Àmín Jésù. Bye for now. Àìkà ìmọye àwọn tẹ́ ẹ jọ wọlé bọ́ọ̀lù lọ́jọ́ tó bímọ tó wúwo. Wọ́n wọlé bọ́ọ̀lù àwọn gangan fúnra ara wọn ò jáde débi tó máa gbé ọmọ. Òkú wọn ló gbé jáde ìwọ ò jẹ́ dúpẹ́ pé ó wà láyé ìrètí ń bẹ fún wọn o. Orí ọmọ gbé oríra rẹ̀ wò ọkọ̀ òdòkú mọ́ ẹ lọ́wọ́. Oore nípele ní ìpele lọ́lọ́run ṣe wá ẹ̀jẹ̀ àsọ pé ó ṣe.